ṣé o ọlọ́run mi ẹ ṣé o mo ṣe báyìí ẹ ṣé o mo tún ní Friday tó kẹ́yìn nínú oṣù mi olúwa mi ẹ ṣé o tó bá mọ̀ ojú ma wò mí mo wá dúpẹ́ lọ́wọ́ rẹ ìwọ lógo yẹ fún o Alpha Omega o ìwọ lógo yẹ o Alpha Omega o ìwọ lógo yẹ ọba tó dá mi sí o mo fògo fún ọ mo rí Friday tó kẹ́yìn nínú oṣù mẹ́rin ni mo ṣe ń dúpẹ́ ṣùgbọ́n ọba tó dá mi sí o ìwọ lógo yẹ fún o Alpha Omega o ìwọ nìyí yẹ Jésù Alpha Omega o ìwọ lógo yẹ ẹ ṣé o bàbá ẹ ṣé mo dúpẹ́ o ìjìnlẹ̀ ìfẹ́ wá gbọ́ pẹ́ mi o ọba alágbára o ẹ ṣé o bàbá o ṣé àníṣe kí ló yẹ Jésù o bí kò ṣe ọpẹ́ kí ló yẹ Olúwa bí kò ṣe èyí o olórí ayé mojó mo yọ̀ níwájú rẹ ẹ ṣé o bàbá o ṣé ẹ ṣeun ìgbà gbogbo ẹ ṣeun ọjọ́ gbogbo sábẹ́ ẹ ṣeun ìgbà gbogbo bàbá ẹ ṣeun ọjọ́ gbogbo ẹ ṣeun ìgbà gbogbo bàbá ẹ ṣeun ọjọ́ gbogbo àwa dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o Olúwa àmọ̀pẹ́ wá bàbá ẹ ṣé o ẹ ṣé o Olúwa àwa dúpẹ́ lọ́wọ́ Jésù olóore orúkọ Jésù láti ríre gbà lọ́wọ́ bàbá ẹ ṣé àwa dúpẹ́ lọ́wọ́ Jésù olóore orúkọ Jésù láti ríre gbà lọ́wọ́ ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá bàbá mi bá ẹ ṣé o ẹ ṣé o bàbá olórí ayé ẹ ṣé o ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá mi gègé ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá mi kẹ̀kẹ́ Fáráò àti ogun rẹ̀ èmi kò bá rí wọ́rọ́ ó ṣé olóore ọba tó dá mi sí mo mọ̀ pé wá ìjìnlẹ̀ ìfẹ́ àtọ́fàdà ti bí òkè olóore 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 oore tó ṣe mí pọ̀ jù tiẹ̀ lọ mo ṣe jọ oore tó ṣe ẹ́ ò tó tèmi máa fi jẹ́ sọ́ọ́dí máa fi jẹ́ sọ́ọ́dí ẹ̀ máa fẹ̀rín sọ́ọ́dí ẹ̀ máa fẹ̀rín sọ́ọ́dí máa fọyàyà sọ́ọ́dí ẹ̀ fún ṣùgbọ́n ẹ bá mi yìn lógo Jésù wọlé ẹ wá bá mi yìn lógo oore tí bàbá ṣe ó jà mí lójú gẹ́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  oore tí bàbá ṣe ó yà mí lẹ́nu gbájú bàbá olóore ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ọpẹ́ ló yẹ ọ́ olóore mi Jésù lólóore mi olóore mi o gbogbo ayé Jésù lólóore mi àtọ́bàjáyé aláàánú mi o kí ni bàbí sá fún wa o gbogbo rere láyé mi olóore mi àtọ́bàjáyé ṣe kí ni bàbí sá fún wa o bàbá mi aláàánú mi ṣe báyìí mo fọpẹ́ àti ìpele dùmarè mo gbé e ga mo fi jó àti ìgbé Jésù ga o ọba tó dá mi sí títí dọjọ́ òní o títí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́rù nìyí mo gbé e ga mo gbé e ga mo gbé e ga ṣùgbọ́n mo gbé e ga mo gbé e ga mo gbé e ga mo gbé e ga mo gbé Olúwa ga gbogbo ayé gbé ga o mo gbé e ga mo gbé e ga mo gbé e ga o mo ṣùgbọ́n mo gbé e ga mo gbé e ga. Ẹ kúrò lọ́nà ẹ kúrò lọ́nà ẹ kúrò lọ́nà bàbá ń bọ̀ bàbá ń bọ̀ lórere Olúwa Ọlọ́run Olúwa tó yìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Olúwa Olúwa èmi náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn gẹ̀lẹ́ yìn ọ́ lọ́run èmi náà yìn ọ́ láyé kí ló ṣe lọ́run ó ń jó ni wọ́n ké ògo 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 ògo
wọ́n ké ọlá 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 Jésù wọ́n ké ẹ̀yẹ 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 ẹ̀yẹ. Hallelujah mo kan tó gùn mi fi ṣe hallelujah mo kan tí dé mi fi já pariwo mo ká hallelujah mo ká fọ́ sókè mo ká hallelujah mo ká hallelujah sólúwa mo ká hallelujah mo ká hallelujah. Orúkọ tó gbà mí rẹ̀ o tó múnú mi dùn tó pa mí lẹ́rìn ayọ̀ aládé ewúrà ni àwí máa yẹ àsọ̀rọ̀ máa tà sí ó gbàṣẹ́ òsì lára mi ó fún mi ní dísáínà gbogbo ayé wo Jésù ló dá mi láre aládé ewúrà ni àwí máa yẹ àsọ̀rọ̀ máa tà sí jájájì yóò bá lọ́ba wa gẹ́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  ẹ máa gbé bọ́ọ̀dì gbé bọ́ọ̀dì ẹ máa gbé bọ́ọ̀dì jájájì yóò bá lọ́ba wa ọba tó gbá mi lọ́wọ́ ayé Jésù ìwọ ló gbá mi lọ́wọ́ èṣù jájájì yóò bá lọ́ba wa jájájì yóò bá lọ́ba wa hallelujah. Ọlọ́run tó rí àwọn olókùnrin sí àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lálàáfíà lórúkọ Jésù àmín.